Africa Content TV. Oriyomi Hamzat lóde èèyàn kan bí ẹgbẹ̀rún èèyàn. Àwọn Oriyomi wọn là máa ń pè ní wọ̀ kí ìlú mọ̀. Oriyomi Hamzat èèyàn kan bí ẹgbẹ̀rún èèyàn. Àwọn èèyàn fẹ́ràn rẹ̀ ní púpọ̀. Oriyomi Hamzat lórí ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn. Wọ́n ní ó kí àwọn ìyá ní kí wọ́n. Aláàjì ẹ̀kú náà wọ́n. Kí wọ́n. Ìjọba àmì ni ó ṣàdúrà fún. Àwọn èèyàn ti fẹ́ràn rẹ̀. Ẹ̀rí nà. Ìmáàmù tó ṣàdúrà fún Oriyomi ńjọ́ wọn bí tọ́sán náà kọ́ wọ́n yẹ kí Oriyomi ọmọ lọ bọ́ ni àmọ́ tó àti bàbá àwọn ṣe ládùúgbò àwọn kò ní débì kan láyé ariwo sọ̀rọ̀ wọ́n wá láìkẹ́ púpọ̀ níbo ni ó jókòó wọ́n ní ó jókòó báyìí Oriyomi Hamzat ló dé yìí ẹ̀dàpọ̀ ẹ̀dá tẹ́kùn ọ̀fẹ́ sí ẹ̀kún mi ọ̀tòrí àtẹ́kùn ẹ̀dàpọ̀ ẹ̀kún mi ọ̀tòrí àtẹ́kùn ẹ̀dàpọ̀. So, Oriyomi Hamzat is here now. Gbogbo wa kí mo ṣe Ọlọ́run. Àwọn tí ò wí ta lákọ̀ọ́kọ́ ẹ bá wọn ewì tí wọn pọ̀ mọ́ ti yín ẹlẹ́ẹ̀kejì. Ẹ wá wí ẹlẹ́ẹ̀kẹta bí kọ́lọ́ wọn gbé mi náà ní. Alhaji wa Hamzat Oriyomi. Allahu ya'simuka minan nas. Ọba tó fi ọ́ hàn. Ọlá ìjẹ tí ń bẹ lára wa, ọlá ìmu tí ń bẹ lára wa, ọlá àdùn tá a lè dé díẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run ò ní fi ọ́ hàn láwọn kan. Àmín. Ọlọ́run kọ́ wa wọlé ìṣirò ara rẹ̀ Hamzat. Ọlọ́run kọ́ wọlé ìṣirò ara rẹ̀ gbogbo tó ń bá ń fẹ́ wájú Ọlọ́run máa ṣe fún ọ. Àmín. Alhaji wa Abdulrahman Oriyomi Hamzat. Wallahu ya'simuka minan nas. Wallahu ya'simuka minan nas. La takhafu darakan wa la takhsha. Àmín. 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 Jókòó dáadáa. Fẹ́yìntì dáadáa. Yadani marijilani farijun butununa. Àwọn ìtẹ́tọ́lá ń dá sí wa náà. Ẹ̀yẹ́ mọ̀ ìyá bọ́ ọdún spíàpà lọ́jà ara rẹ̀ ní. Àwọn tọ́lọ̀ ń dá sí wa náà. Òun ni òní jẹ́ lómi ọ̀rọ̀ ìjẹ́mọ̀ lọ́jọ́ ọlọ́gbà kìámù. Mọ̀ wá bí gbé ewu ẹnu wa yìí. Kí là ń jẹ sílẹ̀? Ẹwu kú wa yìí. Kí là ń jẹ sílẹ̀? Ẹwu ẹnu wa yìí lẹ́lẹ́kejì. Irú ọ̀rọ̀ wo la fi ń sọ? Ọ̀rọ̀ bú ni wọ́n sọ ní àbọ̀rọ̀ rí. Ọlọ́run sì ní gbogbo ẹ̀ ní gbogbo béèrè. Sáà ti sàwùzù. A'udhu billahi minash shaytanir rajim. Ẹ dákun ẹ bá ń parí ẹ̀. Bismillahir rahmanir rahim. Inna sam'a
والبصر والبصر والفؤاد والفؤاد كل أولئك عنه مسؤولا كل أولئك كان عنه مسؤولا. Oriyomi ọlọ́run ní iná sámà etí wa yìí alukurani mu. ولا تقف ما ليس لك بعلم. Etí ọba kan mọ lọ díẹ̀ níbi wọ́n ti ń gbé egún kéńtì ẹ̀ Bàṣírù lọ jẹ́ èwo lọ́mọ igbó wọnú gbàlẹ̀ sí. Ó ti dára wọn. Ẹlòmíràn máa dá sára gaza. Ẹ dákun ẹjọ́ pọ̀ nílẹ̀ tayọ lè mọ́mọ́ àdúgbò wa mú sìgá. Ẹ gbọ́rọ̀. ولا تقف ما ليس لك بعلم. Ṣe dírẹ́bà ṣe kan wọ́n ní wọ́n gba gáràjì wọ́n náà wá lọ bẹ ọlọ́ sáìsùn wọ́n bá bẹ̀rẹ̀ ìbọn tí wọ́n yìn ògùn bẹ lára tiwọn bọ́ọ̀ bá gba bẹ̀ kú ọlọ́run ò ní bí wọ́n wọ ní òbí. ولا تقف ما ليس لك بعلم. Gbogbo bó ti wù kí nǹkan le tó ọ gbọ́dọ̀ kúrò òdodo lọ́sọ̀ ìtọ́ ọba mà kó òní lè sòdodo sí mọ́tẹ́bẹ̀. كل حق ولو كان مرا máa sòdodo ولو كان مرا kọ́dà bó jẹ́ pé òdodo yẹn kúrò ọlọ́run ní bọ́sọ́. ولا تقف ما. Òdodo yìí làwọn àmì òfin fẹ́ Hamzat òdodo yìí ni. Káàsìtò lójú eégún òun lọ́pọ̀lọpọ̀ òfin fẹ́ Hamzat bàbá kò ní kankan pẹ̀lú wọn. Ká sọ̀rọ̀ bó ti ṣe rí ọ̀pọ̀lọpọ̀ mi fi bínú Hamzat orí yẹn. Ẹnì kò sì ní máa sọ tó kó mọ̀ lékè wọn. Ìwọ lọ tẹ̀ wọ́n mọ́lẹ̀. Àmín. ولا تقف ما ليس لك بعلم. Ìwọ ìyàwó tó ń bẹnu ilé ibi tí ọba kan ọmọ dá sí ẹrù ọkọ tiẹ̀ ní ọdá sí ẹrù ọkọ ọlọ́kọ ọmọ yọnu bẹ̀ kí n tiẹ̀ nu yàrá. Bọ́lá ti di pé ìyàwó yẹn lọ wo fíìmù ògógó lọ́dọ̀ bàbá Ámọ́sì kìí ṣe ìyàwó rẹ̀. ولا تقف ما ليس لك بعلم. Ẹ dákun ẹ kìlọ̀ fọ́mọkùnrin yìí kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. إن السمع. Fílẹ̀ dákun fílẹ̀. Mọ̀fọ́lọ́ ń bì ọ́. Wàá lọ kùn ókè ó ń rìkọ́ọ̀dù. Àwọn ní ti sọ pé kẹ́nìkan ká mọ́ rìkọ́ọ̀dù àwọn. Wọ́n làwọn ó rìkọ́ọ̀dù ara àwọn ọ̀fẹ́ rí kámẹ́rà kẹ́nìkan ká mọ́ rìkọ́ọ̀dù. Lòun bá jẹ́ ẹ̀rọ àwọn tó burú wọn mọ burú o. Àwọn tó burú wọn mọ burú o. Àwọn àgbàlagbà ni wọ́n ń bẹ sọ̀rọ̀ ń bẹ yẹn o. Má jẹ́ kí wọ́n bẹ wí o. Àwọn ọmọ kan bẹ láàrin ní ìwọ̀n ọ̀kan kankan kí ni o sún ní sínú. Ọlọ́run sì bu ẹlòmíì ní eyín ó gùn tó tẹ̀ sí ẹ bá dà ní ọ. Ọ̀pẹ̀ ń gbòdì. ولا تقف ما ليس لك بعلم. Ìwọ obìnrin ọ̀dẹ̀dí ọkọ rẹ̀ ni òfin ní má wàdá ìkúránù lọ́bẹ̀ pé ọ̀dẹ̀dí ọkọ rẹ̀ ni òfin ní má lọ́bẹ̀ wọn ni kúránù mú wa kí ló ń wá lọ léwu lé wọ́n wá ń bèrè wọn bẹ́ẹ̀ kí èyí kò lè lọ́kọ rẹ̀ ó lè wà nílé bàbá Gani wọ́n àbá ti wo fíìmù níbẹ̀ wọ́n bá pè lóòótọ́ ìyá àdúgbò omi yẹn kì í sobìnrin rẹ̀. ولا تقف ما ليس لك بعلم. Obìnrin tí a máa ń sọ òdodo kò ní í ṣe sìnà láyé. Ọkùnrin tí a máa ń sọ òdodo pẹ̀lú ìyàwó ẹ̀ kò ní í gẹ̀rí obìnrin olóbìnrin láyé. Àwọn ọkùnrin á jẹ eré ibú ìyà lọ́dọ̀ Ọlọ́run gbàgbé àná. Ọlọ́run lọ́mọ iye ọmọ tẹ́lẹ̀ mi ìbí kan ìyàwó tí ń bẹ léwu tí mọ̀ nísìn. Ó dijọ́ tó bá kú kí ìyàwó ti dé tó mọ̀. Nígbà lọ́ọ̀yà bá dé tó gbé wèé pé ẹ jọ̀ọ́ àwọn ẹbí olóògbé baba Jangrova àwọn dà wọn láwọn ni
All right. Baba Jangroba, wọ́n bí ọmọ mẹ́rìnlá. Èyí ti mélòó ni ọkọ mi kọ́. Ọmọ rẹ̀ ojú mẹ́rin lọ, èmi náà mo sì bí wọn. Madam ẹjọ́ gbogbo tá à ń wí yìí ó ní CD àápùlé ẹ̀ fún mi. Ẹni kí àwọn ọmọ wọlé àti ìyàwó. Ìyá akọ òun mọ̀. Wọ́n wá gbà ní ó ṣe sùúrù. Gbogbo wọn bá ti jẹ́ nìyẹn láti yanjú ẹ̀. Àní sọ páàmà tọ́rọ̀ wọn fẹ́rọ̀. Nígbà tó gbọ́ ọ̀run gbé a máa sọ. Gbogbo àwọn ọmọ yìí àwọn àlọ́ kó wọn kọ̀tán. Àtẹ̀rẹ̀ ìyàwó ìrìn olóòrùn. Wala taqif ma laysa laka bihi ilmun. Gbogbo ọkùnrin tó bá mọ̀ pé mọ́sọ̀ dodo kò ní súnmọ́bìnrin olóbìnrin. Ta nínú wa lẹ́sìn, ta ni ọ̀la lè. Ẹlòmí ìyá jẹ́ ìtún lálẹ́. Ìwọ́n gé èrè kankan jẹ, o tún wá lálẹ́. Ẹnu wọn tó rí inú ọjà, ibi à ń jẹ èrè tó rí ibi ẹsẹ̀ táyà. Ibi kíní ọ̀pù nkankan. O tún wá kó lọ fún pín. Èyí ò tó gbà. Wòyà tó fi ń jẹra rẹ̀. Tí ẹ bá gbọ́ tọ́lọ̀ wọ́n ní sìnà ìsìnà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo wa láàrọ̀ kó ìsìnà wájú Ọlọ́run. Ó díjọ kan lónìí. Àfitọ́lọ́ bá fi rídìí wà lónìí. Àwọn kan bẹ wọ́n bímọ sìnà síta àwọn tó méje wọn ò lè gbá wọlé. Ìjọ ìkè àmọ́ wọ́n kílé wẹ̀. Ọmọ sìnà ò ní wọná kò sì ní wàlìjẹ́nà. Àwọn ni asahabu ní àràfù ibi tọ́lọ́ wọn fún wọn sí. Nǹkan bẹ gan ìwọ́n tó lóyún àlè tó orún mẹ́rin kan lọ. Ẹ̀jẹ̀ lálàá sí ìyanu sàré. Wala taqif ma laysa laka bihi ilmun. Ọkùnrin mi tó àjòkó ẹ̀. Alámúsàlá kí ló dé ẹ̀rọ gbogbo ọ̀ ẹ̀. Àwọn mara àwọn tí ń bẹ́ ń ta yìí. Àwọn mara àwọn tí ń bẹ́ ń ta yìí. Ṣé mo lè sọ fún sílíbà nísìnyí? Ṣé kò ní fún mi rẹ̀ lóògùn òkú tẹ̀ jẹ́ báyìí? Mo sì fẹ́ sọ wọ́n àdìgbé lọ́ọ̀yà àmọ́ ìyá àdìgbé lọ́ọ̀yà èyí tí wọ́n sọ fún ọ̀rẹ́ láti mọ̀ fọdún lọ́hùn bí ọdún mọ́nà Ọlọ́run bá ní ọ̀yà èyí tí ilé ò sọ ìyá kò sí bàbá mi ò sí mọ́ tí mo lè ti ọ̀rọ̀ sí tí wọ́n sọ wọ́n wá fọlọ́hùn bí Ọlọ́run bá ní tó ṣùgbọ́n èmi mo kọ́kọ́ lọ dákun ipa yẹn gbé èmi mo ní wọ́n o Làsákì Kàrímù Làtí Bàṣírá àti Ṣàráfà ọmọ mi ni wọ́n. Ìmọ̀ ọlọ́wọ́ gbèsè àràdé òkú. Ìjọ wọn wá ń ṣe fìdáhù. Ọ̀rẹ́ wa lọ bẹ̀. Àwọn ọmọ Musa gbọ́dọ̀ ọ̀rẹ́ wa ní asalaamu aleykum ẹ̀dá kò mọ lọ́rọ̀. Wọ́n gbé bóòlì òkú yìí bọ̀dá kínní o wọ́n bí màmá àrùn síta o. Èmi wọn là á sì ń jọ ń lọ kó o. Ó wá sọ bọ́rọ̀ tí. Ǹjẹ́ wọ́n fi tiẹ̀ hẹ́ ní gángan? Ìjọ sọ ti ẹgbẹ́ ní kankan. Àwọn tí òní jáwà nìyẹn nà pọ̀ torí pé bàtà àsọdodo pẹ̀lú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè má mú ní ṣáájú wa tó ṣe pé onírọ̀ ni o. Àná mi ọmọ tí wọ́n ń gé sókùlà. Ó sì ṣáájú wa. Òun náà ti yá rí Ọlọ́run ká fèrè jù lókun náà fún mi fún ìṣẹ̀lẹ̀ mi lọ́wọ́. Aláàbọ̀. Tàbá gbòkú ó di ìjì ifá ìjùà inú kòkò. Wala taqif ma laysa laka bihi ilmun. Ìtọ̀ bàbá nípa rẹ̀ Kùránù náà má ṣe dúró bẹ́ẹ̀. Inna sam'a. Ajẹ́tùmọ̀ ẹbí ọ̀rọ̀ dájúdájú. Etí tá a fi ń gbọ́rọ̀ wọn lọ́wọ́ pé rẹ̀. Etí wa ò rò. Sọmọ pé wo lórin eré tó ń gbọ́. Àwọn nìkan bẹ́ẹ̀ o. Tọ́jú àkéèyàn gbọ́. Irú máwòlá yàtọ̀ lẹ́wà sálẹ̀ gbogbo wọ̀nyẹn dá. Irú àwọn Ìsìlámù ṣe kíní kan làwa fi gbogbo wọ̀nyẹn dá. Àmọ́ àwa wo kíní tó kì bọ́jí kíní à ń gbọ́. Wàhálà 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 wàhálà. Wala taqif ma laysa laka bihi ilmun. Àwa wo kíní tó kì bọ́jí kíní à ń gbọ́. Ẹ máa ní pọ́blẹ́mù.
ẹ máa ní pọ́blẹ́mù èyí tá a kó sí ìdí pọ́blẹ́mù òde orí náà ní ṣáájú ọ̀tẹ̀ adówó báńkì àṣírí gbà gbogbo táwọn olórin tọrọ lóde ẹ máa ní pọ́blẹ́mù gbogbo Nàìjíríà lónìí.